Mo rántí nínú ọ̀kan nínú àwọn fídíò kan tí mo ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wòlíì Tèmítọ́pẹ́ Solomon sì ti jẹ́ àwọn iṣẹ́ kan. Wọ́n mẹ́nu bà á nípa ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ọba Rasheed Ládọjà. Wọ́n sọ nǹkan kan wípé àsìkò wọn o lọ́tẹ̀ yìí o, pàápàá lọ́dún yìí, wọ́n á bẹ̀rẹ̀ sí ṣe àwọn nǹkan kankan tí ó jẹ́ àwọn iṣẹ́ eré táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí máa rí. Mo kí yín bí tẹ́ tí ń wò wá jákèjádò àgbáyé. Tóbi Fásùgbà ló kọ mi o. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Òní lọ́jọ́ 26 oṣù kínní ọdún 2026 àtúnípadà yìí 2026. Wòlíì Tèmítọ́pẹ́ Solomon, mo kí yín, ẹ kí àwọn èèyàn tó ń wò yín jákèjádò àgbáyé lásìkò yìí. Yes sir, mo kí yín, àgọ́ Ọlọ́run kó wà lára yín. Mo kí gbogbo àwọn tó wò wá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Àánú Ọlọ́run kó wà lórí wọn, ìlérí Olúwa gbogbo kó wá sí ìmúṣẹ lórúkọ Jésù. Àmín. Mo rántí nígbà tẹ́ sọ̀rọ̀ kan nínú fídíò, ìyẹn ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀ ètò yìí, tẹ́ sọ pé àwọn àsìkò tá a wà á bẹ̀rẹ̀ sí rí àwọn iṣẹ́ eré eléyìí tí ọba Olúbàdàn Ládọjà ó bẹ̀rẹ̀ sí í ṣe. Lára ọ̀kan nínú ẹ̀ táwọn èèyàn ń tọ́ka sí ni bí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn bàbá Ládọjà bọ́n ṣe gbéra tán tí wọ́n gbéra pa tó dọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lọ bá wọn sọ̀rọ̀ pọ̀. Wọ́n sì ní ìsọ̀rọ̀pọ̀ ọjọ́ kìíní àná tí wọ́n ṣe yìí, òun ló bí gbígbẹ́sẹ̀ kúrò lórí wanted eléyìí tí wọ́n gbé sórí olóyè Sunday Igboho lásìkò yìí. Ṣé èyí tó ṣẹlẹ̀ yìí ó kúkú dùn mọ́ gbogbo èèyàn nínú, ó dùn mọ́ pọ̀lọpọ̀ nínú nílẹ̀ Yorùbá tó nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho sí rere? Tó túmọ̀ sí pé àwọn iṣẹ́ tó lọ́n fi ran yín tẹ̀ ń jẹ́ yìí, àwọn èèyàn náà ti ń sọ, wọ́n sì ń pè, wọ́n ń sọ pé lóòótọ́ ń làwọn rí pa ẹ̀. Kí lẹ ní láti sọ lórí ẹ̀? Ẹ mọ̀, gẹ́gẹ́ bí Olúwa ṣe fi rán wa la ṣe ń ṣe. Lákọ̀ọ́kọ́ náà, ọpẹ́ ni fún Ọlọ́run, ẹni tí ó mí sí wa tó ràn wá lọ́wọ́ láti sọ̀rọ̀ tí ó dẹ̀ mú wá sí ìmúṣẹ. Wòlíì tó bá sọ̀rọ̀ tó wá sí ìmúṣẹ, ó ṣe pé torí pé ó mọ̀ ṣe, ó sì wo Ọlọ́run ní kó rí bẹ́ẹ̀. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí yẹn. Náà lórí ohun tó ṣẹlẹ̀, ẹ rántí pé lọ́jọ́ ẹ̀ mo ní pé bàbá yìí, ohun tí ọ̀pọ̀lọpọ̀ rò sí wọn pé bẹ́ẹ̀ kọ́ ló máa rí, wípé Ọlọ́run máa gbà fún wọn, pé Ọlọ́run máa gbà fún wọn. Àwọn nǹkan tí wọ́n bá ń fẹ́, Ọlọ́run á máa gbà fún wọn, and then á wá mú kí ayọ̀ kó kún ọkàn wọn. Because rilabakasa yìí talamakashanda, ó ní ètò kan tí Ọlọ́run fi mú wọn dépò yẹn, tó fi dá ẹ̀mí wọn sí. Olúwa dẹ̀ fi yé mi wípé àkókò láti máa gbé àwọn ètò náà ti jẹ jáde. Ìbẹ̀rẹ̀ la rí yẹn, ẹ máa túbọ̀ rí àwọn nǹkan kan tí Ọlọ́run máa lo bàbá yìí fún. Ṣùgbọ́n àdúrà mi náà ni wípé ní gbogbo ìgbà a máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ kí Olúwa kó túbọ̀ lọ́ra ẹ̀mí wọn, àlàáfíà ní àárín yẹn. So and then ṣẹ́rí lílabasa yìí látàndàlábàkàṣàndà, ní bá a ṣe ń sọ pé àwọn ṣe dáadáa yìí náà ni àwọn kan náà tún máa jáde láìpẹ́ yìí tí a fi fùrọ̀ àwọn kan hàn láàrin àwọn lọ́balọ́ba yìí, tíyàwó wò pé ṣé bí lágbájá ṣe ríre, ṣé bí tàmẹ̀dó ṣe ríre. I see Ralisa Payi Kataya, I see a great wind, atẹ́gùn ńlá tí ó fẹ́, bí ẹmọ téèyàn bá wà ní balùwẹ̀, àwọn balùwẹ̀ ayé àtijọ́ yẹn tẹ́ pé wọ́n máa ń kọ́ sẹ́yìn ilé yẹn, tíyàn á fi aṣọ ṣe cover, tí àwọn atẹ́gùn ńlá tó bá fẹ́, bí atẹ́gùn yẹn kàn fẹ́ tó ká báyìí, mo rí i pé láàrin lọ́balọ́ba ó máa wáyé, láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run ó máa wáyé, rilazazai katatayanda, láàrin àwọn ibi tá àti ẹ̀ fọkàn sí, àwọn àṣírí kọ̀kọ̀ á bẹ̀rẹ̀ sí ní jáde. And then risahita kadabalabakashanda, lórí House of Assembly, bí àwọn
ní national ni mò ń sọ̀rọ̀ ẹ̀, federal ni mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí o, ní àwọn sẹ́nítọ̀ gbogbo wọn bẹ́ẹ̀ yẹn, nǹkan kan máa jẹ jáde láàrin wọn ní kò pẹ́ yìí, ó máa jẹ jáde láàrin wọn ní kò pẹ́ yìí, táwọn èèyàn máa táṣà mú awuyewuye díẹ̀ dání ní kò pẹ́, bẹ́ẹ̀ lolúwa wí. Ó dà, ẹ ṣeun. Olóyè Sunday Igboho wọ́n ti jáde, mo kàn fẹ́ kẹ́ ẹ fún olóyè Sunday Igboho ní àwọn àmọ̀ràn kan. Wọ́n ti jáde kó nu wanted eléyìí tí wọ́n gbé wọn sí ni mò ń sọ o. Àmọ̀ràn wo lẹ fẹ́ fún wọn lásìkò yìí? Àmọ̀ràn tí màá fún wọn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, ẹ dẹ̀ mọ̀ pé gbogbo ìgbà náà mo máa ń sọ pé ká gbàdúrà fún wọn. Ohun tí màá kàn sọ náà ni wípé kí wọ́n má fi ọ̀rọ̀ sísọ, ọ̀rọ̀ dídùn téèyàn bá wọn sọ, kán má fi judge bínú ẹ pé bẹ́ẹ̀ nínú ẹni yẹn ṣe rí. Wọ́n gbọ́dọ̀ dìyẹn mú pé alágbájá bá wọn rẹ́rìn, kán wá dára dé pé bó ṣe ọ̀rọ̀ tó sọ yẹn pé bẹ́ẹ̀ nínú ẹ̀ ṣe rí, kán má dára dé, kí wọ́n dẹ̀ tẹ̀ jẹ́jẹ́, kán tẹ̀ jẹ́jẹ́, because ohun tí wọ́n ń jàjàlé lórí Yorùbá nation yìí ohun tó lágbára ni, ṣùgbọ́n àdúrà kan ṣoṣo náà ni wípé Ọlọ́run á tì wọ́n lẹ́yìn. Pọ̀jù gbogbo ẹ̀ lọ, tí àwọn kankan bá ṣẹlẹ̀ tí wọ́n bá tẹ̀ jẹ́jẹ́, àwọn èèyàn ohun tó ń sọ pé àwọn wà lẹ́yìn wọn yìí náà ló máa sá padà lójijì. So ìdí nìyẹn tó fi jẹ́ wípé wọ́n gbọ́dọ̀ tẹ̀ jẹ́jẹ́, wọ́n gbọ́dọ̀ fi ọgbọ́n Ọlọ́run ṣe ohun gbogbo. Èkejì tí màá dẹ̀ sọ ni wípé kí wọ́n jọ̀wọ́ kí wọ́n má sọ̀rọ̀ ẹnu wọn tán. Àgbà máa ń ṣẹ́ ọ̀rọ̀ kù síkùn ni, kí wọ́n kàn ṣẹ́ ọ̀rọ̀ kù síkùn, kó má jẹ́ pé gbogbo ibi tó bá ti dé, bí báyọ̀ yẹn bá ṣe wà nù wọn ni wọ́n á ṣe dá ọ̀rọ̀ lẹ̀, tó jẹ́ pé ètò yẹn kan sọ wọ́n á sọ. Ohun tí mo nílò láti gbà wọ́n nímọ̀ràn lákòókò yìí nìyẹn, kán dẹ̀ mọ àwọn ibi tí wọ́n máa lọ, bó ṣe jẹ́ nìyẹn. Ṣé àsìkò tá a wà yìí, ṣé wọ́n sì lè máa jà fún ìran Yorùbá nìṣó, àbí kí wọ́n lọ jókòó báwọn kan ṣe ń sọ? Ohun tó wà ń bẹ ìgbà tó ti yọ kúrò lórí wọn, kán tẹ̀ jẹ́jẹ́ ni. He is a patriotic person to Yorùbá land, so wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá. So nǹkan tí màá kàn sọ láàrin yẹn ò ní pé ìjà tó bá máa jà kán fi ọgbọ́n Ọlọ́run kún, bó ṣe jẹ́ nìyẹn. But lórí ti Yorùbá nation a máa gbàdúrà náà ni, bó ṣe jẹ́ nìyẹn. Ó dà, ẹ ṣeun. Ẹ sọ̀rọ̀ kan nígbà kan nípa Yorùbá nation, ẹni Yorùbá nation sì ń bọ̀. Nígbà tí ẹ sì ti wá ní olóyè Sunday Igboho kí wọ́n tún tẹ̀ jẹ́jẹ́ báyìí, ṣé Yorùbá nation yẹn dẹ̀ lè wáyé ṣá? Mo ti ń sọ ti pẹ́ pé Ọlọ́run ò sọ fún mi ìgbà àti àkókò, ṣùgbọ́n ohun tí mo sì ń wò wájú yìí, èmi sì ń rí another election. Mo dẹ̀ tún rí pé election yẹn wọ́n ṣe ààrẹ tún jẹ, there is continuity ṣá, báwo bí màá ṣe sọ nìyẹn. So ó sì ní àwọn nǹkan kan tí Ọlọ́run máa sì tú jáde lórílẹ̀‐èdè yìí ká tó rí Yorùbá nation, ó ṣe jẹ́ nìyẹn. Ó dáa, ẹ ṣe. Àwọn kan sọ wípé ọ̀rọ̀ bàbá Kọ́lá Olóòtú ìjọ́ kìíní àná tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú olóyè Sunday Igboho tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n sì sọ tó ń dùn wọ́n nú fúnjọba pé n táwọn fẹ́ fìjọba ṣe fáwọn rèé o. Wọ́n ní ọ̀rọ̀ yẹn gan ni wọ́n gbọ́ tíjọba fi gbẹ́sẹ̀ kúrò lórí wanted. Ṣẹ́yìn gbà bẹ́ẹ̀? Àwọn ọ̀rọ̀ báyìí ò tí ṣẹ̀ṣẹ̀ máa jáde. Ṣé rí wọ́n ti tó wà ń bẹ̀ ni pé tí nǹkan kan bá ṣẹlẹ̀, ẹ dẹ̀ rí i pé kinní yẹn náà ó máa affect àwa wòlíì náà gbà mí. Tí nǹkan kan bá ṣẹlẹ̀, a sáré sọ pé báyìí ni. Ohun tí mo kàn fẹ́ sọ láàrin ẹ̀ ni pé ọ̀rọ̀ yẹn ti pẹ́lẹ̀, oríṣiríṣi ẹlòmíta àti ẹ̀ lọ́kàn gan ló ti máa tẹnu bọ̀rọ̀ yẹn, but ó lẹ́nìkan tí Ọlọ́run fẹ́ gbóríyìn fún lórí ìrìn àjò yẹn, òun náà dẹ̀ ni bàbá Aládọjà pé. So a lè sọ pé bóyá ohun tó gbọ́ yẹn náà ni a dẹ̀ lè sọ pé òun kọ́, but gbogbo ẹ̀ jùlọ ni wípé ká wà united, wípé ohun tá a fẹ́ kán gbé kúrò lórí wọn, wọ́n ti gbé kúrò, ká celebrate without wípé
fashion lágbájá ni mí, fashion tàmẹ̀dò ni mí, fashion ilé ni mí. Let's be one, ká jẹ́ ọ̀kan ṣoṣo bó ṣe jẹ́ nìyẹn. Bàbá Adébáyọ̀ àwọn náà sọ̀rọ̀, wọ́n ní àwọn tí ẹ fẹ́ lọ kí bàbá Ládọjà. Kí lẹ rí sí àwọn ọ̀rọ̀ kan tí wọ́n sọ lẹ́yìn ìgbà tí wọ́n gbé wanted kúrò lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé báyìí? Ohun tí màá kàn sọ ń bẹ̀ náà ni wípé gẹ́gẹ́ bí àgbà wòlíì inú wọn dùn ni, and then wọ́n máa ń gbàdúrà fún Yorùbá nation, so ayọ̀kúnnù wọn ni, so bó ṣe jẹ́ nìyẹn. Ó dà, ṣùgbọ́n inú ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá jákèjádò àgbáyé ń dùn, ó ń dùn, ṣùgbọ́n ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ìdúró pé Yorùbá nation yìí àfi kó tètè wá ni wọ́n ń fẹ́. Lóòótọ́ téèyàn bá wo bí nǹkan ṣe rí, èèyàn ó máa béèrè fún kó tètè dé. Àmọ́ ẹ̀yin báyìí ẹ̀ ń sọ pé gẹ́gẹ́ bí Olúwa ṣe sọ fún yín pé ó tún sì sún síwájú, ó sì kù díẹ̀. Kí wá làwa fẹ́ ṣe báyìí? Ohun tá a máa ṣe náà ni wípé bàbá Tinubu tó wà ń bẹ̀ yìí ká fàdúrà ràn wọ́n lọ́wọ́ pé ohun gbogbo tí Ọlọ́run fẹ́ lò wọ́n fún lórílẹ̀‐èdè kọ́lọ́run ràn wọ́n lọ́wọ́ láti ṣe. Lórí Yorùbá nation, kókó tó wà ń bẹ̀ náà ni wípé lóòótọ́ àwọn kan á dìde láti jà pé tíyàn bá ti sọ pé èèyàn ń gbàdúrà, àwọn kan gbúdọ̀ gbégbèsè lórí àdúrà tí èèyàn ń gbà. Ká dẹ̀ sọ pé bóyá irú wọn ni irú ti Sunday Igboho. But however, ó ní kankan tí wọ́n ń pè ní set time, kairos time nínú ọ̀rọ̀ Ọlọ́run. When the set time come, tí àkókò yẹn bá tó, kò sí nǹkan kan tó lè dí lọ́wọ́ mọ́. Dandan gbà tí àkókò tó fáwọn ọmọ Ísírẹ́lì kí wọ́n wọlé ìlérí, Fáráò àti kẹ̀kẹ́ ogun ẹ̀ wọ́n parun dànù ni, wọ́n parẹ́ dànù ni. Ẹnìkan gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, Olúwa ní kí n sọ fún ẹ pé gbòkú pupa tó wà níwájú ẹ ò ní rí mọ́ lórúkọ Jésù Kristi. So bó ṣe jẹ́ nìyẹn, sẹ́rí tí àkókò yẹn bá ti tó tá a yàn fún yàn, tí a yàn fún Yorùbá nation yìí, kò sí ààrẹ kí ààrẹ tó bá dúró sójú ọ̀nà, sẹ́nítọ̀ kí sẹ́nítọ̀ tó bá dúró sójú ọ̀nà, ọba kóba tó bá dúró sójú ọ̀nà, á parẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Bó ṣe jẹ́ nìyẹn, á parẹ́ ni. But one thing tó máa ń ṣe àwọn ọmọ ẹ̀dá ènìyàn ni wípé à ń fẹ́ dúró di àkókò yẹn. The set time belongs to God. So when the set time comes, dandan ni kí Yorùbá nation kó jáde. Bó ṣe jẹ́ nìyẹn. Nǹkan táwọn kan wá ń sọ náà nìyẹn, wípé ẹ̀yin wòlíì, ẹ̀yin ló dàbí ipẹ tó súnmọ́ Ọlọ́run yàtọ̀, àwọn ìránṣẹ́ Ọlọ́run ló tún súnmọ́ Ọlọ́run yàtọ̀, pé kí ló wá dé tí wọn ò lè farabalẹ̀ bá wa bẹ Ọlọ́run níbi tọ́lọ́run ti máa gbọ́ wípé bàbá wọ ọ̀run, ẹ dákun ẹ dábọ̀, ẹ bá wa fa kínní wá kó lè tètè wá sí ìmúṣẹ kíákíá. Ẹ gbọ́, ṣé ẹ̀yin wòlíì ò lè ṣe bẹ́ẹ̀ ni? A lè gbàdúrà, but there is one thing nípa àdúrà. Lákọ̀ọ́kọ́ a lè bribe Ọlọ́run, a dẹ̀ lè force Ọlọ́run láti ṣe ohun tí kò fẹ́, a lè force Ọlọ́run láti ṣe ohun tí kò ní ṣe. Ọlọ́run mọ ìgbà àti àkókò láti ṣe ohun gbogbo, and then God's time is always the beautiful time. Mi mọ̀ bí màá ṣe sọ ní Yorùbá, àkókò Ọlọ́run ló máa ń dára jù, àkókò Ọlọ́run ló máa ń rẹwà jù lójú ti àwọn ọmọ ẹ̀dá ènìyàn, because ohun tó wà níwájú àárí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà níwájú tààrí, but ohun táwa rí nísinsìnyí àti wọ̀nba ohun tí òye wa lè gbé làwa fi òye gbé. Ṣùgbọ́n ẹni tí ó jẹ́ alpha àti omega, ìbẹ̀rẹ̀ àti òpin tó rí jù wá lọ, ó mọ̀. So kókó ibẹ̀ náà ni wípé àwọn tó ń ṣiṣẹ́ ìkan máa ṣe. Ohun tí màá kàn rọ̀ wọ́n láàrin yẹn ni wípé màzí sàṣàyà tata yínda, gbogbo àwọn faction èmi ní tẹ́lẹ̀, èmi ní tẹ́lẹ̀, èmi ní tẹ́lẹ̀, tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín wọn kàn fi ń pa owó sí àpò ara wọn. Àwọn nǹkan wọn yóò ní ràn wá lọ́wọ́, kò ní jẹ́ kí ohun tá à ń fẹ́ kó jẹ jáde lákòókò. We must speak with one voice. Rila shalira bakasara. Ohun wa gbọ́dọ̀ jẹ́ ọ̀kan, èdè wa gbọ́dọ̀ jẹ́ ọ̀kan. Ìlépa wa wọ́n gbọ́dọ̀ rí pé lóòótọ́ ìlépa wa ọ̀kan ṣoṣo ni. Góò yẹn ò yàtọ̀. Àbá ní kéréje káàkiri, but góò yẹn ò gbọ́dọ̀ yàtọ̀. But tó bá ti jẹ́ pé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ faction yìí,
ọ̀pọ̀lọpọ̀ ń wá àpasápò ni and then àwọn nǹkan báyìí náà ó máa fà sílẹ̀ ní so ohun tó wà ń bẹ̀ nìyẹn kò ń ṣe wípé bóyá Ọlọ́run ò lè mú kó wá nísinsìnyí ṣùgbọ́n ohun tí mo fẹ́ rọ̀ àwọn èèyàn ni pé God's time is always the beautiful time and then lije tere lelebo sí kálàbà àwọn nǹkan tí ó wà wájú kurukuru sì wà ń bẹ̀ tó dẹ̀ jẹ́ pé àti gba Yorùbá nation yìí Ọlọ́run á jẹ́ kó jáde ní àlàáfíà ohun tí màá kọ́ sọ nìyẹn because mo rí pé there is still going to be mo rí ẹ̀jẹ̀ lórí mátà yìí nígbà tí ó bá jáde but kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Now àsìkò tá a wà yìí ẹ mẹ́nu bà ọ̀rọ̀ àwọn ọba lẹ́ẹ̀kan ẹ sì ti máa ń sọ ọ̀rọ̀ nípa àwọn ọba kódà kó tó di pé ọ̀wọ̀ọ̀wọ̀ àti rúgúdù àárín àwọn ọba aládé Yorùbá bẹ̀rẹ̀ lẹ ti sọ ní ọdún yẹn tẹ́ ẹ ti sọ̀rọ̀ yẹn sẹ́yìn wípé ó ń bọ̀ ó dé nítòótọ́ ẹni ká máa gbàdúrà fún àwọn ọba ṣùgbọ́n lásìkò yìí ó sì ń tẹ̀síwájú kò ì tí ì tán kẹ́nìkan mọ̀ rò kó tí ì tán ṣùgbọ́n àfi kí ilẹ̀ Yorùbá wà níṣọ̀kan nínú ìfẹ́ kí ní ọ̀nà àbáyọ ṣó sì lọ́gbọ́n àáta sí àbí dandan yẹ̀yẹ́ àwọn ọba aládé kan sì gbọ́dọ̀ wáyé náà síbẹ̀ ni. ohun tó wà ń bẹ̀ náà ni wípé kí àwọn lọ́balọ́ba yìí kí wọ́n darí ìlú bó ṣe yẹ kí wọ́n ṣe ohun tó yẹ kí wọ́n ṣe kí wọ́n má jẹ ọba oníjẹkújẹ kí wọ́n má jẹ ọba tó yẹ pé àpótára ẹnìkan ló wá ó jẹ́ pé ìfẹ́ aráàlú gangan ni wọ́n ní lọ́kàn tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ rí wípé ohun gbogbo á lọ létò bó ṣe yẹ kó lọ bó ṣe jẹ́ nìyẹn maralaba kasayi lalama sasayi tata mo dẹ̀ rí Ọọ̀ni of Ifẹ̀ bàbá yẹn mo rí pé kí bíi pé páńpẹ́ obìnrin níwájú wọn bẹ́ẹ̀ ni kọ́dún yìí tó parí lizasa yìí tá alábàáká ṣanda kọ́kíyè sára kò jù bẹ́ẹ̀ yẹn lọ. ṣé tẹ́ ń sọ báyìí ni pé kí Ọọ̀ni kí wọ́n má fẹ́ yàwó mọ́ àbí kí wọ́n má fẹ́ obìnrin míì. èmi ò lè sọ pé wẹ́sọ̀ tẹ̀bí mi èmi lè sọ pé kán má fẹ́ yàwó mọ́ ohun tó Olúwa rán mi ni wípé mo sáré páńpẹ́ obìnrin wájú wọn kọ́kíyè sára ká dẹ̀ fàdúrà ràn wọ́n lọ́wọ́. ó dà ẹ jẹ́ á tún máa tẹ̀síwájú níbi tọ́rọ̀ wá dé yìí ẹ súre fún àwọn èèyàn tó ń wò yìí ní Nàìjíríà àti lókè òkun. lákọ̀ọ́kọ́ tí mo fẹ́ sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àwọn èèyàn tó ń wò wá lizezeze ya tata yanda mẹ́sàgì yìí wà fún gbogbo àwọn tó wà ní UK tó jẹ́ àwọn èèyàn wa ní UK lizezeze kuti libra kashanda mo gbàdúrà lórúkọ Jésù òfin tó máa jáde tó máa mú kí ara kó ni wọ́n mo dá dúró lórúkọ Olúwa ò ní fi àyè gbà mazeseri katata yìí la máa ṣàǹdà gbogbo òfin tí wọ́n lè kóra jọpọ̀ láti gbé jáde tá jẹ́ ìnira fáwọn èèyàn wa lórúkọ Jésù Olúwa túká kò ní jọ ralisi repakala líla bá ṣàǹdà kò ní jọ lórúkọ Jésù Kristi. mo rí pé lizeze yìí ta rúlà má kaza ìlì kashanda àwọn èèyàn wa ní UK wọ́n nílò àdúrà lákòókò yìí majorly ká máa àwọn èèyàn tó lé àwọn èèyàn lọ́hùn kó máa gbàdúrà àánú fún wọn pé gbogbo òfin tí ó dẹ̀ jáde tí ó mú kí ara kó ní wọn pé kọ́lọ́run kó gbẹ́sẹ̀ lé gẹ́gẹ́ nínú ìwé Genesis 11:6 tÓlúwa dá wọn lédèrú máa ó ta kàzá yìí tàtàzá yìí ládàbà ṣàǹdà kọ́lọ́run kó dá wọn lédèrú kí òfin yẹn kó má lè fìdí múlẹ̀ lórúkọ Jésù Kristi daheta rekata yìí la masasiru ntali ibraka ṣàǹdà mazasa yìí kàtà bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn wa ní Amẹ́ríkà razazaba ya tata yanda ọ̀pọ̀lọpọ̀ wọ́n wà nínú ẹkún lọ́wọ́lọ́wọ́ mo dẹ̀ rí nǹkan bíi rèlésẹsẹ ìlímọ̀kó sàlàlà bí ìpadà sẹ́yìn láàyè àwọn ọ̀pọ̀lọpọ̀ mo gbàdúrà lórúkọ Jésù àánú Ọlọ́run yóò fọ̀hún àánú Ọlọ́run yóò fọ̀hún àánú Ọlọ́run yóò fọ̀hún àmín rẹ́lí zèzé kàtà ẹni tó rán ẹ lọ síbẹ̀ yẹn yóò fi ọwọ́ agbára rẹ̀ mú ẹ dúró
lórúkọ Jésù àánú yóò sì Àmín. fọhùn. Ohun tó Àmín. ń dàbí bá pé things are falling apart lójijì yìí lè zezezi kàtàtà àánú Olúwa yóò dá sí. I call for Àmín. immediate manifestation intervention of God in the name of Jesus. Ohun tí mo kàn fẹ́ sọ maralaba kashanda mo rí lórílẹ̀‐èdè Nàìjíríà gan reze kete dedere bo sarara ní àkókò between now and middle of February ká fi ogun iná bú in a very major place rasakatataya in a very major place aresi ikotulu really mashanda ká fi ogun iná bú in a very very major place lórílẹ̀‐èdè Nàìjíríà lórúkọ Jésù ààbò Ọlọ́run kó dájú lórí wa zazapa kata sahinda Olúwadé tún sọ fún mi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú náà máa wọnú ìdààmú lọ bẹ́ẹ̀ lolúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí rezizazasa yìí tatata ọ̀pọ̀lọpọ̀ wọn tó jókòó lórí ẹ̀tọ́ àwọn ènìyàn Olúwa ni wọ́n á wọ inú ìdààmú lọ then they salabaraka shatatata yanda and then over the north Olúwa sọ fún mi pé òun á ṣe àwọn iṣẹ́ kan ní kò pẹ́ I don't know the time but Olúwa ní kò pẹ́ and peace will reign in the land. 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 Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí láṣàtà parabaka sasayita. Ìmọ̀ràn mi náà ni wípé Jésù nìkan ni ọ̀nà ìyè. Is the light. Ó ní ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ náà tàn kù kankan kò sì lè borí ẹ̀. Nǹkan tó yẹ kó tó kàn nílò ni pé gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó olùgbàlẹ̀. Gba zasayita tatayanda. Wọ́n tó bá ń wò mí tó ní àǹfààní láti wo fọ́nrán yìí tí o ti ń bá Ọlọ́run sọ̀rọ̀ pé ọjọ́ wo làwọn ọmọ yìí máa márì wọ́n ti dàgbà sílé ọjọ́ wo náà máa márì in the name of Jesus lórúkọ Jésù Ọlọ́run ṣílẹ̀kùn yẹn níwájú wọn ó lè pé kí n fàdúrà ràn ẹ́ lọ́wọ́ I can feel the anointing of God that there is going to be wedding bells in your home in the name of Jesus Christ. So gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó olùgbàlà wàá dẹ̀ rí wípé rere ni Olúwa orúkọ mi ò yí padà Prophet Tèmítọ́pẹ́ Solomon 08116038917 08116038917 God bless you. Ẹ ṣé wòlíì Tèmítọ́pẹ́ Solomon. Ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé ẹ̀yin tẹ́ wò wá kí lè ròyìn ẹ já mọ́ ní comment section. Ẹ pín fídíò yẹn fáwọn ẹlòmíì. Ẹ̀yin tẹ́ bá súnmọ́ àwọn tọ́rọ̀ bá kàn nínú fídíò yìí ẹ pín fídíò yẹn dọ́dọ̀ wọn ká gbàdúrà Olúwa yóò sì ràn wá lọ́wọ́. Tóbi Fáṣùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí ẹ ti wo lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ máa pín fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Àwọn ohun tá à ń gbọ́ àwọn ohun tí èèyàn ń rí ó máa ń ní í ṣe ó dẹ̀ máa ń nípa nínú ìgbésí ayé àwọ̀ ẹ̀dá èèyàn ó máa ń bọ́ sínú ọpọlọ Ọlọ́run láti ṣiṣẹ́ tó túmọ̀ sí pé ohun tá a bá rí ohun tá a bá gbọ́ ohun tá a ń wò ó ní iṣẹ́ tó ń ṣe nínú ayé ẹ̀dá. Béèyàn bá gbọ́ orin míì á jẹ́ orin àdúrà kódà ẹlòmíì ò lè gbàdúrà ṣùgbọ́n tó bá ń kọ àwọn orin àdúrà tàbí tó ń gbọ́ àwọn orin àdúrà ó lè ti bẹ̀rí ìdáhùn tó ń béèrè fún. Òun ló mú Kálà ní Nightingale ṣe kinní kan orin wọn tí wọ́n pè ní agbára kọ́ ó ní àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ kan nínú eléyìí tó jẹ́ pé bó ṣe jẹ́ pé ó ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ láti gbàdúrà ó ṣòro fẹ́lòmíì láti sọ ohun tó dáa sínú ayé ara ẹ̀ orin yẹn gan bẹ́ẹ̀ bá ń kọ máńgẹ́lì tó ń kọjá ó lè tibẹ̀ wá ṣẹ sínú ayé yìí mi máa ń gbọ́ nínú mọ́tò lórí ìrìn ibikíbi tí n bá wà ni mo ti ń gbọ́ orin náà ẹ gbìyànjú láti lọ gbọ́ orin Àlàní Nightingale gbogbo social media handle wọn Àlàní Nightingale lẹ́ẹ̀tẹ̀ ẹ subscribe ẹ like ẹ comment kẹdẹ share ẹ ṣeun. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀ tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́ mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó ẹ wo ó ní lèmi náà máa ń wò ó ṣẹ́rí tí n bá ti ń wò ó mo máa ń gbàgbé ìrònú mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró tẹ́yin náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀ ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ̀dẹ̀ máa wò God bless you Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ẹ ṣé gan.